ìwé atótó arére là ń kà lọ́wọ́ látọwọ́ bàbá wa Ọládẹ̀jọ Ògúndìjí. Iléeṣẹ́ UPL ló gbé jáde, ìyẹn University Press Limited. Àwa ń kà fún ìgbádùn yín, ẹ jẹ́ kí gbogbo wa jọ gbádùn ẹ̀. Ẹ má gbàgbé ibi tá a ti tàta pínṣẹ̀ ń jẹjọ, ibẹ̀ náà ni n ó ti bẹ̀rẹ̀ lónìí. Ojú ìwé 83 83 ó ní àkàdé níjẹjọ. Àlàbá ní kò burú o, ilẹ̀ ò ní pẹ́ mọ́ o, ká gbọ̀nà ọsibítù o. Dékẹ́ kígbe lójijì, ó ní ayé mi o. Ibi tí a bá dé ń jẹjọ nù. Jẹ́ ká wá nǹkan fìdílé, ká wá máa gbádùn ètò náà. Ìwé atótó arére láti ọwọ́ bàbá wa Ọládẹ̀jọ Ògúndìjí. Hello my people, you are welcome to my channel Agbawabura Biewe Oshiori. If this is your first time watching, kindly like, share, comment and subscribe for more amazing Yoruba content. Thank you for your support. Ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ yìí ní ẹnìkan kan fèrèsé kókókó, ohùn Tọ́lá ni wọ́n ń gbọ́. Tọ́lá authority. Dékẹ́, ta ló wà lọ́dọ̀ rẹ? Àlàbá ló yára tètè dáhùn. Èmi ni o bọ̀dá. Ìwọ ta ni? Èmi Àlàbá ni o. Àlàbá, ìyín ló tún sùn ni, kò burú o. Dékẹ́, ó ṣeun. Wọn ò gbọ́ nǹkan kan mọ́. Ó jọ ń pé authority ti lọ. Ọkàn Àlàbá kò balẹ̀ tẹ́lẹ̀, kò wá ṣe é ṣàpèjúwe mọ́ báyìí. Ó bàdí relẹ̀ lórí àga kan lẹ́bàá ibùsùn tí Dékẹ́ àti ọmọ rẹ̀ sùn sí. Ó ń tó gbé níbẹ̀. Dékẹ́ náà ti sùn lọ tí ó ń han arun. Òjijì ni Olú tún bẹ̀rẹ̀ sí í ṣe wọ́nranwọ̀nran. Àlàbá jí Dékẹ́. Dékẹ́ fò sókè wàì. Ó tètè gbé Olú lé ẹsẹ̀. Olú bẹ̀rẹ̀ sí í mí pókanpókan. Ara rẹ̀ kóná lala. Ó yajú sílẹ̀ ràgàdà. Ó ń sọ kúlúkúlú bí ó ti ń mí. Ó ń jẹnu nàmùnàmù. Ó ń tòtò bẹ́ẹ̀rẹ̀. Ẹ̀ẹ̀kan náà ló nà tàntàn tó wa eyín pọ̀, tó mí kanlẹ̀, tó sì dákẹ́ jẹ́. Ó ti kú, ṣùgbọ́n bí ajé ló gbóná, àkàsè àtẹ́lẹwọ́ àti àtẹ́lẹsẹ̀ rẹ̀ tutù ju imú ajá lọ. Ó dàbí ẹni pé wọ́n kì wọ́n bọ inú àìsì. Dékẹ́ lọ́bọ̀ òsì tó. Láìpẹ́ gbogbo àwọn ará àdúgbò rọ́ gìrìgìrì. Àlàbá ló lọ sílẹ̀kùn ẹnu ọ̀nà fún àwọn tí wọ́n fẹ́ wọlé. Baálé ilé wọlé àti àtẹ̀lé àti díẹ̀ nínú àwọn obìnrin ilé. Bóyá ni wọn ò tó 20, tọmọdé tàgbà. Ariwo kàn bo inú pálọ̀ àti yàrá ni. Ẹkún, ẹ̀gàn, ìyọsùtì. Ìtúpọ̀ lọ́wọ́ ọmọ yìí o. Bàbá ní purọ́. O náà kúkú kọ́. Ìyá rẹ̀ ni kò fi lọ́kàn balẹ̀. Ṣé bí ibi a bá fi ẹlẹ́mọ̀ sọ́sọ́ ní sọ́, ibi a bá fi yọ̀ sí ní somi sí, ibi a bá fi ìgbálẹ̀ sí ńlá tí bá. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ nìkan kan ò bá mú kúrò níbẹ̀. Má dá wọn lóhùn. Wọ́n sùn ló pókó gbà. Ọmọ ọ̀dọ̀ ọkọ rẹ̀ ló ń gbé sùn sọ́dọ̀ lóru. Ó sọ bí ẹnìkan kan ò ní mọ̀. Ọmọ kì í sì sọmọ àlè ń tiẹ̀. Ara rẹ̀ ní ò gba ìgbàkúgba. Ojú rẹ̀ ò lè rẹ́gbin. Ṣùgbọ́n ìwọ ní tiẹ̀ Àlàbá. Èyí ló fi jófin o. Ohun tí kì í jẹ́ kádìẹ ọ̀tọ̀. Eléyìí ló fi mọ̀. Nígbà tí ilẹ̀ bá mọ́, ọlọ́pàá ni yóò wá bá wa yanjú rẹ̀ o. Ó pè wá lọ́bọ̀nù. Ọ̀bọ ọ̀hún sì papọ̀ jù. Wọ́n sì ní wọ́n ti fún ọmọ yìí lábẹ́rẹ́ oorun lọ́sibítù o. Àwọn alágbèrè, wọn a sì jẹ́ kọ́mọ ọlọ́mọ ó sùn bí. Ó mọ̀ bí wọ́n sùn lé ọmọ pa ni. Bóyá wọ́n sì yí lulẹ̀ lórí bẹ́ẹ̀dì ni. Àgọ́ ọlọ́pàá sá ni Àlàbá bá ara rẹ̀ láàárọ̀ ọjọ́ kejì. Tí àwọn ọlọ́pàá ń fi ọ̀rọ̀ wá òun àti Dékẹ́ lẹ́nu wò. Títí ilẹ̀ ọjọ́ náà fi ṣú. Ọ̀kánkán wọn kò fẹnu kan omi. Nígbà tí ilẹ̀ ṣú, wọ́n tì wọ́n mọ́lé. Ṣùgbọ́n yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní wọ́n tì wọ́n mọ́. Láàárọ̀ ọjọ́ kẹta, wọ́n kó wọn lọ sí kóòtù. Ọlọ́pàá sì wá fọ́sàǹgbá níwájú adájọ́. Olúwa mi, mo bẹ̀bẹ̀ pé kí a tì wọ́n mọ́lé títí ìwádìí tí a ń ṣe lórí ọ̀rọ̀ yìí ó fi parí. Dókítà ti lọ ṣe ìwádìí ohun tí ó pa ọmọ náà. A kò sì tíì gbọ́ èsì látọ̀dọ̀ rẹ̀
bí a bá gba ìdúró wọn èyí àdàbà lè sá lọ nítorí pé kò nílé kò lọ́nà. èyí Dékẹ́sì lè di ẹni tó dí ìwádìí tí à ń ṣe lọ́wọ́. adájọ́ gba ẹ̀bẹ̀ ọlọ́pàá yìí. Àlàbá àti Dékẹ́sì wà ní àtìmọ́lé ọ̀tọ̀ọ̀tọ̀ fún ọjọ́ 37. ní ọjọ́ ìdájọ́ adájọ́ dá wọn sílẹ̀ nítorí dókítà sọ pé àìsàn ibà amúnilẹ́jẹ̀ ló pa ọmọ náà. adájọ́ tilẹ̀ tún bá àwọn ọlọ́pàá wí fún àìwádìí dáadáa kí wọ́n tó ti àwọn ẹni ẹlẹ́ni mọ́lé. ó ní kàtìkàtì àwọn ọlọ́pàá ó pọ̀ lápọ̀jù. ó ní òun dá àwọn ọ̀daràn náà sílẹ̀ kí wọ́n máa lọ ní àlàáfíà. bójá máa tún so ǹjẹ́ kò ní í dí kókó? ǹjẹ́ yóò tún gún tó ti àtẹ̀yìnwá mọ́? ọ̀rọ̀ àtìmọ́lé yìí ó ti bà nǹkan jẹ́ fún Àlàbá nítorí ọ̀tọ̀ ni ìdájọ́ kóòtù ọ̀tọ̀ lẹ́nu aráyé. àárín ìlú ó fẹ́rẹ̀ má ṣe é rìn mọ́ fún Àlàbá nítorí ọ̀rọ̀ ènìyàn. òkò mélòó ni asọ̀kópadìẹ yóò wá sọ ní ọjọ́ náà o nítorí àbínitúnbini àábéèrè tún béèrè tí kìí jẹ́ kí àpọ́n ó fi ọmọ àbúrò rẹ̀ sọmọ. aráyé akúkú máa béèrè. aráyé ń béèrè lọ́wọ́ Àlàbá. àwọn mìíràn kìí béèrè. wọ́n ti gbọ́ ẹjọ́ ẹnìkan dájọ́ wọ́n sì ti dá Àlàbá lẹ́bi pé ó fi ìṣekúṣe pa ọmọ ọ̀gá rẹ̀ àtijọ́ tó ti di olóògbé. àwọn aráalé ní kó wá ibòmíràn kó iṣẹ́ rẹ̀ lọ. wọ́n sì gba gbogbo irinṣẹ́ tí ó ń lò nítorí pé wọ́n ní tí Adékúnlé ni wọ́n ní àwọn kò gbọ́dọ̀ tún rí ẹsẹ̀ rẹ̀ ní àdúgbò àwọn mọ́ láéláé. ní Jèéní fi dá a lóhùn nígbà tó ní kí òun lọ ṣàlàyé fún un. kò sì rí Jèéní bá wí. obìnrin wo ló lè gba irú rẹ̀? ibi tí ọ̀rọ̀ Jèéní pẹ̀lú Àlàbá parí sí nìyẹn. tí Jèéní yìí ń ló ká lára jù pé òun sì tún wá jìyà báyìí mọ́ pàmòpàmò ètè. asumani ń di èkejì ajá. Àlàbá ti di asumánùdí lọ́wọ́ gbogbo ayé. kò tilẹ̀ sí ẹni tí ó ń fẹ́ gbọ́ àlàyé kankan. iṣẹ́ gan-an nìyí kò sí mọ́. ǹjẹ́ ìṣẹ́ kọ́ ló ń bọ̀ yìí? lẹ́ẹ̀kelò ẹ̀gbẹ́ wo ni abẹ̀bẹ̀ yìí tó fi lélẹ̀ yìí? ẹ kú gbádùn ètò àyọkà òwò tóbìnrin ò ṣe rí orí 9. Atótó arére. ojú ìwé 96. 86. bí okùn bàtà bá já ọ̀rọ̀ adìkalẹ̀ ọ̀rọ̀ dìkalẹ̀ fún Àlàbá. iwájú wa ṣòro lọ ẹ̀yìn òṣìṣẹ́ padà sí. irú ọ̀nà wo o ní ó lè gbà tún pilẹ̀ iṣẹ́ nígbà tí kò sí ibi tí yóò ti máa ṣiṣẹ́ mọ́ tí kò sì dá ní irinṣẹ́ kankan. ó tún rántí pé Fọ̀rọ̀wáyì tí kì òun nílọ̀ ó ń lo ohun ọ̀gbọ́. ó ti sọ fún òun pé bó pẹ́ bóyá àwọn aráalé Adékúnlé ó yarí mọ́ òun lọ́wọ́ o ṣùgbọ́n kò mọ̀ pé bẹ́ẹ̀ ni yóò tètè yá. ǹjẹ́ ìmọ̀ràn tí Fọ̀rọ̀wáyì fún òun tẹ́lẹ̀ kò ti wá di dandan báyìí? bẹ́ẹ̀ sì ni òun ò fẹ́ bá wọn kẹ́gbẹ́ olè mọ́. bí òun tilẹ̀ sì pa ìtìjú tì tí òun tún sọ pé òun wẹgbẹ́ Fọ̀rọ̀wáyì ṣe bí àpò kan náà ó ní Fọ̀rọ̀wáyì àti ọtọ́rítì ń pèkú sí. àáyán tẹmíjọ èèrà tẹmíjọ ìkàmọ̀dù dámi lẹ́yìn ọrùn bọ́ọ̀bọ́. bí ìgbà tí igbá ẹ̀yìn alábàáhùn fọ́ níjọ́ kìíní ó ti wá ń bẹ àwọn ọ̀rẹ́ rẹ̀ kí wọ́n wá bá òun tún igbá ẹ̀yìn òun ṣe. ọ̀kọ̀ọ̀kan èjèèjì Àlàbá ń ya ilé àwọn oníbàárà rẹ̀ àtijọ́ ení tere èjì tere. ó ń kó wọn jọ sí ibi iṣẹ́ tuntun tí ó sán nínú igbó kan nítòsí Kóìwò. ohun tí ó ń gbọ́ lẹ́nu wọn jọ ọ́ lójú gidigidi. nígbà tí mo béèrè rẹ níbi iṣẹ́ wọ́n ní o ti wẹ̀ wọ́n ní. lọ́jọ́ kan tí mo béèrè rẹ wọ́n ní o bọ́ sóde o fẹ́ẹ̀ dé. wọ́n ní iṣẹ́ wo ni mo fẹ́ ṣe mo sì sọ fún wọn ni wọ́n bá mi ṣe é. àwọn ọmọọṣẹ́ rẹ ni mo bá àwọn ni wọ́n bá mi tún ilẹ̀kùn ọkọ̀ mi ṣe. wọ́n ní o lọ sẹ́yìn odi yóò sì tó ọjọ́ mélòó kan kí o tó padà dé. wọ́n ṣe kò bá mu. ìgbẹ̀yìngbẹ́yìn ni mo bá gba ọ̀dọ̀ mẹkáníìkì mìíràn lọ lọ́nà ayé gbajú lọ́hùn. èmi ṣe bí o ò ní padà sílẹ̀ yìí mọ́ ni. àìsí nílé rẹ yìí ó kó ìnáwó bá mi gidigidi ni. àfi ìgbà tí mo yọ ilẹ̀kùn ọkọ̀ mi sọnù tí mo tún lọ ra òmíràn sí. àwọn ọmọọṣẹ́ rẹ tí mo bá ní ọwọ́ àwọn kò lè ka. wọ́n ní àfi ìgbà tí o bá dé. ṣùgbọ́n àwọn ò lè sọ ìgbà tó padà dé o. Àlàbí fi ọkàn gbogbo wọn balẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí í fà wọ́n mọ́ra. láìpẹ́ ibi iṣẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ sí í kún díẹ̀díẹ̀ ṣùgbọ́n kájà ká wá tún padà rẹ̀ kò dàbí eré àpilẹ̀ṣẹ̀. iṣẹ́ kò wá sàn án sá. tipátipá ni owó tí ó ń rí pa lójoojúmọ́ kì í kájú owó oúnjẹ. ṣùgbọ́n ohun tó bá ní òun ò bẹ́ni lórí bó bá gba fìlà ẹni ká máa dúpẹ́ ni. ojú ló pẹ́ sí gbogbo nǹkan ń bọ̀ wá sẹ́nu rẹ̀. Sípẹ̀ ní orúkọ ọmọ ọ̀dọ̀ tó kọ́kọ́ ní níbi iṣẹ́ yìí níbi iṣẹ́ rẹ̀ tuntun. ọjọ́ kò níye tí oníbàárà kan kì í yà sọ́dọ̀ wọn
ṣùgbọ́n sípẹ̀ bí a bá ń ṣiṣẹ́ tó tẹ́ wọn lọ́rùn bí ẹni wá oṣù àwẹ̀ ni wọ́n máa wá wa kiri. Kò sí àwúre tó jẹ́ tó iṣẹ́ àṣekára àti òtítọ́ ọnú pẹ̀lú ìtẹ́lọ́rùn pẹ̀lú èrè díẹ̀. Àbí ká sì wá ìsọ̀síbòmíràn ni nítorí ibi tí a wà yìí jìnnà díẹ̀ sáàrin ìgboro bí a sì kó lọ sọ́nà Ìbàdàn ni. Ibi àwà yìí náà dáa tó sípẹ̀. Kásà tẹpámọ́sẹ́ ìwọ wo àgbálùmọ̀ inú igbó ní ti í so ṣùgbọ́n ọmọ ènìyàn á sì lànà dé ọ̀dọ̀ rẹ̀. Ibi tí a wà nǹkan ló ṣe pàtàkì bí kò ṣe irú iṣẹ́ tí a bá ń ṣe nígbà tí iṣẹ́ bá yọ sí wa lọ́wọ́. Nítòótọ́ oníbàárà rẹ̀ ń pọ̀ sí díẹ̀díẹ̀ ṣùgbọ́n kò tíì tó láti fi lọ́kàn balẹ̀. Àlàbá fẹ̀yìn lélẹ̀ lórí igi tí ó wà ní ìsọ̀ rẹ̀ lọ́jọ́ kan. Ó tó ọjọ́ mẹ́ta tí ó ti rí iṣẹ́ ṣe mọ́. Ó ń tò gbé bó ti dùbúlẹ̀ síbẹ̀ àfi ìgbà tí ó gbọ́ tí sípẹ̀ ń wí pé ọ̀gá onímọ́tò kan dé sísáré lọ sọ́dọ̀ rẹ̀ gangan sísáré lọ sọ́dọ̀ rẹ̀ gangan. Àlàbá náà ti dìde ó ń wo mọ́tò ọ̀hún lójú títí. Ayọ́kẹ́lẹ́ ni ó kún ojú títì fọ́fọ́fọ́ ó dúdú mìnìjọ irin funfun tí wọ́n fi ṣe lọ́ṣọ̀ọ́ ń tàn yẹrinyẹrin yí ipò. Ó na ìka rédíò àti tẹlifíṣàn wọ́n gan sí ojú ọ̀run. Ó ṣe sára ó fẹ́rẹ̀ pọ̀ tó ìpẹ́ ara òwò rẹ̀. Àyípa ni wọ́n yí díngí gbogbo tó wà ní ara ọkọ̀ náà tí ó fi hàn pé ẹ̀rọ amúnútutù wà nínú mọ́tò náà. Fírífírí ni Àlàbá ń rí àwọn ènìyàn tó wà nínú mọ́tò náà nítorí dúdú ni díngí ara ọkọ̀ náà jọ. Ó sáà mọ̀ pé ènìyàn wà nínú rẹ̀. Awakọ̀ jáde ṣùgbọ́n onímọ́tò jókòó sílẹ̀ nínú ọkọ̀. Awakọ̀ bá Sípẹ̀ sọ̀rọ̀. Sípẹ̀ sì wá jíṣẹ́ fún Àlàbá ọ̀gá rẹ̀. Wọ́n ní ilẹ̀kùn ọkọ̀ àwọn há ni. Wọ́n ní kí ẹ bá àwọn yẹ̀ ẹ́ wò. Ohun tí Àlàbá ti ń wá tẹ́lẹ̀ kíá ló ti dìde tó sì kan mọ́tò náà lára bí ẹdun àrá. Ẹni tó jókòó nínú mọ́tò wọ aṣọ àlà funfun pin. Ìrẹ́ ló ń tó mọ́tò ọkọ̀ ṣe níbí. Bẹ́ẹ̀ ní sá. Onímọ́tò rọra yí díngí ọkọ̀ sílẹ̀ díẹ̀díẹ̀. Òtútù kan sì bìlù Àlàbá. Ó dàbí ìgbà tí ọyẹ́ bá ń fẹ́ tàbí ìgbà ọ̀gẹ̀nẹ̀tìn. Bá mi yẹ̀lẹ̀kùn ọ̀dọ̀ awakọ̀ yẹn wò. Ó ń fẹ́ àtúnṣe díẹ̀. Àlàbá ṣílẹ̀kùn náà ó sì yẹ̀ wò fínífíní. Ó ti yára mọ ohun tí ó ń yọ ilẹ̀kùn lẹ́nu. Mo ti yẹ̀ wò sá mo sì ti rí nǹkan tó ń ṣe. Ṣé o lè tún ṣe? Lágbára Ọlọ́run. Èèlò yóò ná yín ní náírà 17 yóò sì dára. Lógo Olúwa yóò ti pẹ́ kí o tó parí rẹ̀ tó. Ẹ ṣe sùúrù díẹ̀ sà bíi wákàtí 2 sí 3 kò yẹ kó jù bẹ́ẹ̀ lọ sà. Tí ó sì dáa ká fi lé Ọlọ́run lọ́wọ́ sà. Onímọ́tò fa owó yọ lápò. Ó kà á ó sì kó náírà 17 lé Àlàbá lọ́wọ́. Ẹnu ya Àlàbá. Onítọ̀hún kò tilẹ̀ náà wò kò yọ owó rẹ̀ rárá. Iye tí òun pè fún un náà ló kó dà sílẹ̀. Ara mà dẹ̀wájú ara wa lọ o. Àlàbá rọra ń wo olúwa rẹ̀. Ǹjẹ́ òun kò mọ̀ ọ́n rí níbì kan báyìí? Ṣùgbọ́n láwàní tó wé yìí kò jẹ́ kí òun rí ojú rẹ̀ dáadáa. Ó ṣàjọ ẹni mímọ̀ sá. Ta ni ó lè jẹ́ o? Ẹni yòówù tó lè jẹ́ kò sí nǹkan kan sá. Ohun tó wúlò púpọ̀ ó ní owó tí ó wá rọ́dà sílẹ̀ bíi àpà yìí. Bó bá ṣe ilẹ̀ yìí ló ń gbé ènìyàn ò gbọ́dọ̀ jìnnà sí irú èyí o. Iṣẹ́ tí ó sì fẹ́ ṣe yìí gan òun ò bá ṣe tó bẹ́ẹ̀ tí ẹnu ó fi yà á tí kò ní lè gbé iṣẹ́ fún mẹkáníìkì míì mọ́ ju òun lọ láéláé. Inú ọkọ̀ ni ẹ jókòó sí àbí kí n bá yín gbé àga sábẹ́ igi. Labalábá sáà. Ẹnu yẹ Àlàbá. Ibo lọ ọkùnrin yìí ti gbọ́ orúkọ òun. Ìyẹn ni pé ó mọ òun. Àlàbá sọ yè títí kò níran. Ọkùnrin yìí ti gbé mọ́tò fún òun tó ṣe rí ni. Àbí báwo ló ṣe yára dárúkọ òun fara bẹ́ẹ̀ yẹn? Eégún mọ ni èèyàn ò mọ̀. Ó sì ní láti jẹ́ pé iṣẹ́ tí òun ṣe fún lọ́jọ́ náà lọ́hùn ó tẹ́ lọ́rùn ní ò jẹ́ kí ó ṣẹ̀ṣẹ̀ máa yọwọ́ eléyìí mọ́. Èmi náà ti ń wò yín sá ṣùgbọ́n òpònú ni mí ń yè tètè rántí nǹkan. Labalábá. Àbí lọ́dọ̀ alàgbà òdì ẹ̀wò onímọ́tò náà rẹ́rìn lọ títí. Labalábá. Ìyẹn ni pé ò dá mi mọ̀ rárá. Ká má purọ́ o. N ò rántí kò burú. Ibo ni mo ti lè rí oúnjẹ díẹ̀ jẹ kí o tó parí iṣẹ́ mi? Hòtẹ́ẹ̀lì ìkórìtà ló wà lọ́ọ̀kan yẹn. Kí ọmọ wa mú yín lọ síbẹ̀. Wọ́n ń ta oúnjẹ àti ọtí níbẹ̀. Onímọ́tò jáde bọ́ sílẹ̀ nínú mọ́tò. Àlàbá sì túbọ̀ tẹjú mọ́ ó mérí nígbà tí kò lè sọyè sí ẹni tí ẹni náà ṣe. Labalábá. Yẹ́sà. Ṣùgbọ́n wo ìwọ bá ọmọ mẹkáníìkì lọ sí hòtẹ́ẹ̀lì kí fún ẹ ń fi àyè tí ó dára sílẹ̀ fún mi. Béèrè bí wọ́n bá ní àmàlà àti ẹ̀dọ̀ ẹran. Sípẹ̀ mú awakọ̀ lọ sí hòtẹ́ẹ̀lì. Labalábá ò rántí mọ́ bí a ṣe pínyà lábẹ́ búkà ní òró tó. Àlàbá wá wò ó rí i pé ní tòótọ́ sáámẹ́nù ni. Omi sì bẹ̀rẹ̀ sí í gbọ̀n pòròpòrò lójú àwọn méjèèjì. Wọ́n dì mọ́ ara wọn
ẹnikẹ́ni nínú wọn kò lè fọ̀ mọ́. Sámínù tó yọ òun sílẹ̀ lábẹ́ búkà ní òrótó tó jẹ́ kí ọwọ́ ọlọ́pàá tẹ òun tó tún gbẹ̀yìn lọ gba owó tí àwọn jọ pa pọ̀ táwọn fi pamọ́ sí báńkì. Ǹjẹ́ kò tí ń tó bí ọdún 15 báyìí tàbí jù bẹ́ẹ̀ lọ, àbí kò sì tó bẹ́ẹ̀ ni? Ọjọ́ sáà ti pẹ́ sá. Sámínù ibo ló ti rí owó tó fi ń fẹ́ lá tó báyìí? Sámínù òun sì ti ń ṣe yẹsà fún un látàárọ̀. Awakọ̀ àti ìsìpẹ́ padà dé. Sámínù sì bá wọn tún padà lọ sí òtẹ́ẹ̀lì. Àlàbá gbá ilẹ̀kùn ọkọ̀ mú. Ó fẹ́rẹ̀ má ṣe nǹkan kan. Ọwọ́ rẹ̀ kò rán. Ọkàn rẹ̀ náà kò sí níbẹ̀. Nígbà tí ẹgbẹ́ ẹni bá ń kọ́lé mọ́lé tó ń ralẹ̀ mọ́lẹ̀ tó ń fi mọ́tò hẹ̀ńlá ṣẹ̀ṣẹ̀ rìn kiri tólúwa rẹ̀ ò lè ta kútúkútú kankan. Ọ̀nà dà tí ẹkún kì í fi gbọ̀n ni. Ọ̀nà ẹ̀dà. Ìsìpẹ́ ní ó pe Àlàbá padà sójú ayé. Àlàbá kò tilẹ̀ mọ̀ pé ó ti padà dé láti òtẹ́ẹ̀lì. Àlàbá ti fọwọ́ nojú. Ó mí kanlẹ̀ hìn. Àbí ká kúkú tú jáde sà. Irọ́ o. Táísí ló pè ní. Àlàbá wá irinṣẹ́ tí yóò lò. Ó sì bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ lórí ilẹ̀kùn ọkọ̀ náà. Ibi tó ti ń ṣiṣẹ́ lọ́wọ́ ń ló ti ń pìtàn nípa Sámínù fún Sípẹ́. Awakọ̀ ti fẹ̀yìn lélẹ̀ lórí ìtì igi tí Àlàbá fi sùn. Òun ti sùn lọ fanfan. Kò gbọ́ ohun tí ọ̀gá àti ọmọ ẹsẹ̀ ń sọ. Ọ̀gá tóun wò yẹn Sípẹ́. Èmi pẹ̀lú rẹ̀ ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wá tẹ́lẹ̀ rí nígbà kan. Ṣùgbọ́n ó rí i pé mo sì í mọ̀ lẹ́ẹ̀kan bí ayé ti rí nìyẹn Sípẹ́. Àjọ jìyàjìyà nílẹ̀ yìí ni kó tó di pé a pínyà. Èmi pẹ̀lú rẹ̀ inú búkà oníbúkà ńlájọ máa ń sùn sí. Bílẹ̀ bá ṣú àrùwò háyà lé. Bá a bá kiri ìwé ìròyìn láàárọ̀ ó pìtàpìtàn. Ṣùgbọ́n iṣẹ́ kò dúró. Bákan náà kò mẹ́nu kan àwọn ohun tí kò ṣeé gbọ́ nínú àjọhò ìwà òun àti Sámínù. Ohun tó wu etí gbọ́ nìkan ni ló ń sàásọ. Ajíjẹ̀bi ó sa ẹjọ́ rò. Kódà kò sọ̀rọ̀ dé ibi owó báńkì tàbí bí ọlọ́pàá ṣe mú òun lábẹ́ búkà tí Sámínù ti sá lọ tí òun kò mọ ìgbà náà. Nígbà tó parí iṣẹ́ tí ó ṣe lára ilẹ̀kùn ọkọ̀ náà, ó jí awakọ̀ ó ní kó yẹ̀ wò. Awakọ̀ yẹ̀ wò, inú rẹ̀ sì dùn sí àbáyọrí iṣẹ́ náà. Ó sáré lọ sọ fún ọ̀gá rẹ̀. Kò pẹ́ rárá tó fi padà tí ó sì jíṣẹ́ ọ̀gá rẹ̀ fún Àlàbá. Wọ́n ní kẹ́yìn náà máa bọ̀ lọ́dọ̀ àwọn nínú òtẹ́ẹ̀lì lọ́hùn. Àlàbá bọ́pá bọ́sẹ̀ ó sì lọ bá Sámínù ní ilé ìtura náà. Agbáwo kan tí ó wọṣọ funfun ń ló darí Àlàbá síbi tí Sámínù wà nínú yàrá kan báyìí tí ibùsùn kan wà níbẹ̀ pẹ̀lú ẹ̀rọ tí ó mú yàrá tutù. Bí Àlàbá ti wọlé ni òtútù bẹ̀rẹ̀ sí í mú un lẹ́sẹ̀kẹsẹ̀. Ọjọ́ wo ń ló wọ inú yàrá tutù bẹ́ẹ̀ rí? Labalábá ẹkú ààyè ibẹ̀. Sámínù ó mà yà mí lẹ́nu o. Ó tó ọdún mélòó báyìí? Irú ọtí wo lo fẹ́ mu? Irú èyí tí wọ́n náà bá mu lèmi náà ó mu o. Èmi bó bá fi lé tèmi, ọtí obìnrin lèmi máa mú ní tèmi. Gbogbo fáàrí mi ò kọjá ohun tí Àlùkùránì yọ̀ǹda. Lẹ́yìn omi a sì tún fi irú ọtí mẹ̀dẹ̀mẹ̀dẹ̀ bá wọn yìí. Àmọ́ ohun tí ìwọ bá fẹ́ mu ni kí o sọ. Ó tilẹ̀ ti wá di àlùfáà pátápátá. Ó dìdún ta tí mo lọ sí ààjì tí mo lọ fojú kan ilé Olúwa tí mo rí bojì ànábì Muhammad. Bí Kùránì bá ti lànà ń ló tọ́ súnà fún ni láti máa ṣe. Ó ní sẹ̀ríà. Orí ibùsùn ni Sámínù ti ń bá Àlàbá tàkúrọ̀sọ yìí. Ó fẹ̀yìn lélẹ̀ ó ń mu sìgá. Ìgò ọtí kan tí wọ́n kọ fúrúùtù sí lára ni ló wà lórí tábìlì kékeré kan tó wà lẹ́sẹ̀ ibùsùn yìí. Wọ́n ti bù ú kọjá ìlàjì. Ife kan tí ó fẹ́rẹ̀ kún sí wà lẹ́gbẹ̀ẹ́ ìgò náà. Sámínù nawọ́ sìgá kan sí Àlàbá. Àlàbá gbà ó sáná sí i. Ó gbé e dábù ìgò ọtí yìí. Ó bu ife tó wà nílẹ̀ kún. Sámínù bẹ̀rẹ̀ sí í fi rẹ́rìn. Jẹ́ kí n béèrè ọtí tiẹ̀ fún ọ. A jọ máa pín ìgò fúrúùtù kan mu bí. Èwo lo fẹ́ mu gan? Ó dàbí àlèmí ò mu o. Sámínù pe agbáwo kan. Ó sì ní kí ó lọ kó ìgò ọtí bíà 4 wá pẹ̀lú ife mìíràn. Agbáwo kó wọn dé wéréwéré. Wọ́n tutù ju yìnyín lọ. Wọ́n ń horu lálá. Wọ́n ń làágùn sẹ̀kẹ̀. Àlàbá, ibi eré náà láti sọ òótọ́ ọ̀rọ̀ o. Ó rú mi lójú bí o ti ṣe sá lọ ní òrótó níjọ́sí yẹn o. Tètè mú olè. Olè má sì fẹ́ máa mú olóko o. Ṣùgbọ́n Àlàbá fi ẹ̀jẹ̀ sínú. Ó sì ń tutọ́ funfun jáde. Jẹ́ ká fò Sámínù. Ọ̀pọ̀lọ́ ní bá a bá dé ibi èrò ká fò ó. Àbí ọwọ́ wọn tẹ̀ ọ́ ni? Àní ká fò ó Sámínù.
tí àwa náà kúkú nìyí lónìí yìí. Kí ló dé? Kí ni wọ́n fi ṣe ọ́ tó bẹ́ẹ̀? Má wulẹ̀ tọwọ́ bọ̀ mí lẹ́nu. Ìwọ tó rí pé ọlọ́pàá ń bọ̀ tó o sì sá lọ láì pè mí, tó jẹ́ pé èmi pẹ̀lú rẹ la jọ sùn tó o yọ́ lọ láì ké sí mi, ṣé irú yẹn dára? Ṣùgbọ́n ẹni tí ò bá gbàgbé ọ̀rọ̀ àná kò ní rẹ́ ká àbá ṣeré káfò. Ẹ̀rín ni Sámínù bú sí tó ń dọ́kọ̀kọ̀. Àbọ̀ òmọ̀dé rẹ̀ tí mo fi sá lọ. Ó gbàgbé pé mo ti gbé ìwòrí ń dán. Ó gbàgbé pé àwọn ọlọ́pàá ó ní wọ́n taari mi débẹ̀ kí n tó jẹ́ kí ọwọ́ wọn ó tẹ̀ mí lẹ́ẹ̀kan sí i. Àbí ibi tí mo ti ń jí ọ kí wọ́n ká àwa méjèèjì mọ́bẹ̀. Mo kúkú mọ̀ pé ọwọ́ wọn ò lè tẹ̀ ọ́. Ṣebí yóò balẹ̀ ní labalábá fi wọnú igbó lọ. Labalábá ó wá yẹ kí ọmọ ìyá mẹ́fà kó sóko ẹgbàáfà. Àlàyé yìí pé ní tòótọ́, ṣùgbọ́n kì í ṣe ti ẹni tí ó nífẹ̀ẹ́ ìkejì rẹ̀ dénú. Àlàbásà gbà bẹ́ẹ̀. Èwo ni kó ṣe? Ṣùgbọ́n ó Sámínù ó sá lọ tán. Ó tún lọ gba owó tí a jọ kó jọ bí ẹni pé tìrẹ nìkan ni. Ó lọ fi rọ́gbowó ní báǹkì. Ó wá sọ èmi sílẹ̀ ní hòhò gedegbe pé bí mo lè kú kí n kú. Sámínù gbé ife ọtí sẹ́nu, ṣùgbọ́n fèrè kan ṣoṣo ń ló dá níbẹ̀ tí ó fi tún gbé e kalẹ̀. Ojú rẹ̀ fi hàn pé ẹ̀sùn tí Àlàbá fi kàn án ó mú lọ́kàn, ó tún mú un lára pẹ̀lú. Báyìí ni Àlàbá tilẹ̀ ń tọlọ́hun. Ẹ̀rù àwọn ọlọ́pàá ló bà mí nítorí mo rò nígbà náà pé bí ọwọ́ àwọn ọlọ́pàá bá fi ṣèèṣì tẹ̀ ọ́, o lè tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ sílẹ̀ kí o sọ pé ẹni báyìí ó ní ìwọ pẹ̀lú rẹ̀ jọ ń rìn, ibi báyìí lẹ sì jọ ń kó owó yín pamọ́ sí. Bí ó bá wá rí bẹ́ẹ̀, ìjàmbá gbọ́dọ̀ sí owó náà. Ó ní mo ṣe lọ gbà á wípé bí ó bá ṣe díẹ̀ sí sá kí n wá padà wá ká wá jọ pín. Ó dáa o, ó ṣe wá gba ìlàjì kó fi ìyókù tèmi sílẹ̀ fún mi. Ó tún gbé ife rẹ̀ sókè, ó tún mutí inú rẹ̀, ó sì tún sáná sí sìgá mìíràn. Ó mú un. Bí mo bá wá sọ ohun tí ó ṣẹlẹ̀ sí owó náà, ó ní lè gbà mí gbọ́. Ọkàn mi kò lọ síbi wípé kí n má gbà á tán kí n ṣẹ́kù fún ọ. Gbígbà tí mo sì gbà á tán lọ́hùn-ún lọ́jọ́ náà, ìyà ó ní mo fi jẹ nítorí mọ́tò tí mo wọ̀ níjọ́ náà gan-an jáàmù. Mo sì dákú kí wọ́n tó gbé mi dé ọsibítù. Ìgbà tí n ó fi tají kò sí owó kankan lápò mi mọ́. Ó lè má gbà mí gbọ́ o, ṣùgbọ́n mo fi Àlùkùránì búra bí mo bá purọ́. Ó tó oṣù mẹ́fà kí n tó tún padà sílẹ̀ yìí. Mo lọ tààrà sí Òrótó lérò pé n ó rí ọ níbẹ̀. Mo béèrè lọ́dọ̀ ẹni tí à ń ra ìwé ìròyìn lọ́wọ́ rẹ̀. Ó ní ó pẹ́ tí òun ti rí ọmọ. Ṣùgbọ́n bí mo ti dúró níhìn lónìí yìí, mo ṣetán láti fún ọ ní iye ìpín tiẹ̀ tó yẹ kó jẹ́ nínú owó ọjọ́ náà lọ́hùn. Bí mo bá ti dé inú mọ́tò mi ni n ó sì fún ọ. Ọ̀rọ̀ yìí mú kí ara Àlàbá túbọ̀ yá díẹ̀. Bí ọwọ́ òun bá lè tẹ 40 náírà mọ́ iye tí òun ti gbà nínú owó ọ̀yá lórí iṣẹ́ tí òun ń ṣe, ǹjẹ́ ó ń jọrí ó ń kórajọ díẹ̀díẹ̀ náà kọ́ nìyẹn. Bí ènìyàn jẹ tẹ́tẹ́ kò lè jù báyìí náà lọ. Yóò ní iye irinṣẹ́ tí òun ó lè kó owó náà lé lórí tí iṣẹ́ òun yóò fi tún máa lọ geere sí i. Ṣùgbọ́n kò fẹ́ kí Sámínù fura pé bẹ́ẹ̀ ni ara òun gbẹ tó. Nítorí kíni? Owó fún ni òté èèyàn. Èyí tí a tún jọ ríra ẹni yìí tí ẹ̀mí àwa méjèèjì tún wá di òní yìí. Ọgbọ́n inú àwa méjèèjì á níbí. Ẹ̀mí tó rẹ́mi yìí náà ti tó. Kódà ojú owó lọ lójú tèmi. Báwo lo ti ṣe wá rìn o Àlàbá tó fi mọṣẹ́ ilẹ̀kùn ọkọ̀ títún ṣe tó báyìí? Ìjẹ̀bú Òde lẹ́nìkan ti júwe ọ̀dọ̀ rẹ níhìn fún mi. Nígbà tí mo sọ fún un pé ilẹ̀kùn ọkọ̀ mi ń yọ mí lẹ́nu, ó ní kí n yára fi ọjọ́ kan sílẹ̀ níbi iṣẹ́ kí n gbọ̀nà Ilé Ifẹ̀. Wọ́n sì júwe bí n ó ti ṣe rí ọ. Ó ní mo ṣe dé yìí tí o ṣe rí mi. Àlàbá, ìgbà tí ọ̀rọ̀ náà kankan gbé gbà mọ́, ó náà ni mo di ọmọ ìsọta tí mò ń fẹ̀yìn ralẹ̀ lábẹ́ mọ́tò onímọ́tò. Ọ̀rọ̀ gùn púpọ̀ Sámínù, kì í ṣe ọ̀rọ̀ òní. Pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ tá a bá tún ríra ni n ó sọ nǹkan gbogbo tí ojú mi ti rí fún ọ. Mo pààrà ọ̀nà ọ̀run títí n ò lè wọlé lọ́hùn ni. N ò sì rí ilé ayé yìí gbé gan-an bó ti yẹ. Mo ṣàdúpẹ́ sá pé ẹ̀mí ó tún rẹ́ mi. Every day you dey hustle but money no dey stay your hand. You don tire abi?
I don't know what to do. Hey, we'll figure it out together. You think so? I know so. Why you go dey struggle when opportunity dey your front? With cinnamon amon herbal extract, you no just dey improve your health, you dey make money too. Start small, sell fast, earn daily. No dull messages. Contact us now and begin your own business today. This cinnamon extract is amazing for focus. Yeah? Mine's Armor. It's for strength and vitality. Whoa, let's get that. Feel better fast. Tired, weak, body no balance, natural support, active lifestyle, everyday wellness. Send a message now. This na cinnamon and almond herbal extract from Mudet Real Solution. dáadáa náà ni rírí tó rí mi lónìí yìí sá gbà pé òní yìí náà ni gbogbo wàhálà rẹ dópin. ìṣẹ́ tó bá ṣe ọmọ fún 20 ọdún, ìyà tó bá jẹ ọmọ fún 30 oṣù, bó bá rí kọjá tán á dàbí àlá, á dàbí ìtàn. bọ́lọ̀ ń bá fẹ́ ayọ̀ ni gbogbo ọ̀rọ̀ rẹ̀ ó já sí. tó ǹjẹ́ oníṣọ́ọ̀bù kan tí o ti lè máa ta táyà, kì í ṣe dandan pé kí ó tó kànjà o. kò sí nǹkan kan bí kò jù bí rí báyìí lọ kó sá ti ṣe ibi tí o ti lè máa kó ọjà títà sí. n ò ní ṣùgbọ́n àìtí ìwá ni bí mo bá wá n ó rí. ó dá ọ lójú pé o lè rí ọ̀kan títí ọ̀la kílẹ̀ ọ̀la ó tó ṣú. ibi abágbádé yóò lójú kan sá. kò burú, wá ṣọ́ọ̀bù kan sílẹ̀ dè mí kó tó ọ̀sẹ̀ kan lónìí. n ó wá kó táyà ọkọ̀ fún ọ rẹpẹtẹ tí o ó máa tà kún iṣẹ́ rẹ̀. àfikún kan ni ìyẹn ó sì tún jẹ́ ó rí nǹkan máa fi tọ́rọ́ kọ́bọ̀ tí o bá rí níbẹ̀ ṣe. ǹbá mà dúpẹ́ o Sámínù, a jẹ́ pé o fẹ́ gbà mí kalẹ̀ nínú àìríṣe tó bá mi, o fẹ́ pa ayé mi dà sí rere. ọlọ́run ò ní gbàgbé ìwọ náà, ọwọ́ rẹ ó sì máa ròkè ni láṣẹ ọlọ́run. táyà nìkan kọ́ ni ó máa ta o, ọjọ́ mìíràn wà tó lè jẹ́ ọtí nínú n ó kó wá fún ọ o pé kí o bá mi tà. ọjọ́ mìíràn ó lè jẹ́ sìgá, ó lè ṣe aṣọ, ó lè ṣe ṣúgà o, ó sì lè ṣe ohunkóhun tí àwọn òyìnbó wa bá kó wá fún wa. ìwọ ò wá jẹ́ bí aṣojú mi nílẹ̀ yìí. gbogbo à ń fẹ̀yìn ralẹ̀ lábẹ́ ọkọ̀ wọn yẹn ti pin oníkáwí, nítorí bóyá ni ó tún lè máa ráyè eléyìí nígbà tí ọjà tọ̀hún bá ti gba gbogbo àkókò rẹ tán. ṣùgbọ́n alọ́dìmáṣọ ni o, alọ́sọmọ́dì ni o, ṣebí kìdí ó sàmọ́ ti wà lóko lòǹbó ni. ká ń pé ìdí òní ká sábò. èwo lèmi mọ̀, gbogbo ọ̀nà tí o bá lè fi ràn mí lọ́wọ́ ó dọwọ́ rẹ̀. pé ìwọ Sámínù ó ní mo tún rí bí ẹni ń kó fàyè. ó ṣàdé ìgbà tí kì í bá ṣe àlá náà bí wọ́n ti ń sọ̀rọ̀ lọ ni wọ́n mu nǹkan tí oníkálukú wọn mu. Sámínù mu fúrúùtù, Àlàbá mu bíà. níkẹyìn Sámínù sanwó fún àwọn agbáwo. Àlàbá kò mọ iye owó náà ṣùgbọ́n ó rí gọbọi lójú rẹ̀. àwọn ọlọ́lá màmá jayé o, ọkàn rẹ̀ balẹ̀ pé nígbà tí òun náà bá bẹ̀rẹ̀ sí í tajà, òjòjò àìlówó lọ́wọ́ tó ti mú òun yóò gbọ̀n dànù. ọjọ́ mélòó ni ìṣẹ́ fi sí dànù lára ènìyàn. ọjọ́ kan òjò ó borí oṣù 4 ọ̀dá. ẹsẹ̀ rẹ̀ fẹ́rẹ̀ má kanlẹ̀ rárá bí ó ti ń sin Sámínù lọ sídìí ọkọ̀. nídìí ọkọ̀ Sámínù kò tilẹ̀ wo iṣẹ́ tí Àlàbá ṣe wò. ohun tí ó ṣe ni pé ó kó owó túùlù fún Àlàbá pé kí ó fi dí owó ìjọsí. ṣùgbọ́n Àlàbá kọ̀ láti gbà á pé ẹni tó di wọ́rúgúdú tó ní ká gbà bí nǹkan bá wà nínú rẹ̀ ó fẹ́ kí ó fúnni náà ni. ọ̀dọ̀ ẹni tí yóò sì ṣe oore bàǹtàbàǹtà fún ènìyàn kò ní yẹ kí a ti máa gba ẹ̀san ọdún 10 tàbí jù bẹ́ẹ̀ lọ. ènìyàn lè fi owó tásẹ́rẹ́ ọjọ́ yẹn lọ́hùn wé nǹkan bàǹtàbàǹtà tí Sámínù sọ pé òun ó ṣe fún yàn. awakọ̀ ti jókòó sípò rẹ̀, Sámínù náà sì wọnú ọkọ̀. ó jókòó fẹ̀yìn tí tìmùtìmù ọkọ̀, ó gbórí lé rọ̀rí tí wọ́n ṣe mọ́ ìjókòó ọkọ̀ náà lára. kíá ni ọkọ̀ sí tí Àlàbá sì ń wò ó lọ títí ó fi parẹ́ mọ́ lójú. wọ́n juwọ́ sí ara wọn títí wọn ò fi rí ara wọn mọ́. a kì í ṣe ọ̀rẹ́ èrò káyọ̀, èrò òrèlé rẹ̀ bó dọ̀la. Àlàbá fi ọkàn ronú lọ síwájú kánrin, ó sì tún ronú wò ara rẹ̀ nínú ṣọ́ọ̀bù ńlá. kí òun gba ọjà, kí òun béèrè iye tí ó jẹ́, kí òun tà á, kí òun kó owó fún ọlọ́jà, kí òun fọwọ́ mú èrè tó bá wà lórí rẹ̀. kò sí nǹkan tó pé tó bí oyin bí àdó, ó ní yóò máa dùnyàn gba.
pàápàá àwọn ọjà tí Sámínù dárúkọ wọ̀nyẹn tí ọtí nìkan ni ló lè nira díẹ̀ níbẹ̀ nítorí ẹni tí yóò bá ta ọtí ó ní láti níwèé àṣẹ ṣùgbọ́n láyé ẹsẹ̀ gígùn yìí bí ènìyàn ń fẹ́ kí wọ́n mú ìwé àṣẹ ọ̀hún wá bá òun nílé kí ẹni tó mú un wá sì jókòó de òun bí ó bá ti lè tosẹ̀ rẹ̀ kò nira kí ènìyàn rí àwọn ọlọ́pàá kí ènìyàn mọ àwọn akọ̀wé kánsù kí ènìyàn dọ́dọ̀ àwọn wọléwọlé àbùsébùsè owó la fi wówó ẹnu fìfo kì í dún nàmùnàmù ẹnu dùn rò fọ́ àgàdà ọwọ́ ṣe é géko ibo ni òun ó ti rí owó ṣọ́ọ̀bù àsìfi ṣọ́ọ̀bù tó bá tóbi dáadáa ni ló lè gba irú àwọn ọjà tí Sámínù wí yẹn o ṣùgbọ́n ká mú ẹrú náà ká tó sọ pé ìdó ni a ó tà sí àti pé ọjọ́ abágùn kọ́ là ń kan ọ̀run ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ báyìí kí ènìyàn ṣàti rí ibì kan kó ọjà ọ̀hún síná bí ọjà bá ń tà àwọn oníṣọ́ọ̀bù gan ni wọ́n ó máa fi ṣọ́ọ̀bù lọ olúwa rẹ̀. Will you listen? Choose strength, choose wellness, choose Double Red Rose. Love more, live stronger. Boost your vitality and unlock your potential with the ultimate sperm booster combo pack. Kick stomach ulcers out of your body with Faforon and Spidex 19. Fight against dementia with Faforon and Salud. Order now. Graphics promo, strategy too. I will go package and well for you. No dolly zone, we they bring fire. Creative spark to your brand require. Multimedia king, make we take it higher. I will buy na the boss supplier. Oh, yeah, yeah, oh, yeah. Oh, yeah. Your one-stop spots. Let's go, we they on the show. Show you, bro. Oh, yeah, yeah, oh, yeah. Oh, yeah. Your one-stop spots. Let's go, we they on the show. Show you, bro. Yeah, yeah, I know you, Oba. Oh yeah, the one-stop spots, let's go. We there on the show, sure you know. Oba, yeah, yeah, I know you, Oba. Oh yeah, the one-stop spots, let's go. We there on the show, sure you know. From radio wave to social space, content with the blue like Chris. Graphics promo, strategy too. I will go package and well for you. No dolly zone, we they bring fire. Content where they know like Chris. Graphics promo, strategy too.